Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá. Ó lágbára o. Ọ̀rọ̀ ńlá leléyìí o. Lórí àwọn awuyewuye tó ń lọ, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Enugu, àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Igbo tí wọ́n wà ní ìpínlẹ̀ Enugu, wọ́n ti kan sáárá sí Ọba Abdulazeez Adébáyọ̀ látàrí pé bí ọba yìí bí ó ṣe ṣe ayẹyẹ ọ̀pọ̀ ọdún àti ìṣáájú rẹ̀ ní ìpínlẹ̀ Enugu. Wọ́n ní ó ti mú àlàáfíà wá sí ìpínlẹ̀ Enugu, pàápàá jùlọ láàárín àwọn ọmọ Yorùbá àti àwọn ọmọ Igbo. Ẹ rí pé eléyìí ó lágbára. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ náà ti ṣe lọ, wọ́n jẹ́ ká mọ̀ wípé ọba yìí, ìyẹn Ọba Abdulazeez Adébáyọ̀, wọ́n wọ ìpínlẹ̀ Enugu ní ọdún 1979. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ó ti ń lọ bí more than 45 years. Ọmọ Yorùbá ní ilẹ̀ Igbo, ó ti lò bí about 46 years nìyẹn. Lẹ́yìn tó wọ ìpínlẹ̀ Igbo. And now, àwọn awuyewuye tó ń lọ, wọ́n ní kán tó fi arákùnrin kán tó fi jẹ ọba, ọba àwọn Yorùbá ní ìpínlẹ̀ Igbo, because Enugu ló yìí ń gbé. Kán tó fi jọba, wọ́n rí pé ó ní àwọn ìwà rere tó ń wù láàárín àwọn ọmọ Yorùbá tí wọ́n wà lọ́hùn pẹ̀lú àwọn ọmọ Igbo. Ó mú ìdàgbàsókè, ó mú ìrẹ́pọ̀ gidi, àlàáfíà, ó jẹ́ kó jọba láàárín àwọn ọmọ Igbo àti àwọn ọmọ Yorùbá lọ́hùn. Tó fi jẹ́ wípé ó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ ìpínlẹ̀ Enugu tí wọ́n dẹ̀ ń ṣe rere lọ́hùn. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, wọ́n ń ṣe dáadáa ní ìpínlẹ̀ Enugu látàrí iṣẹ́ ribiribi, iṣẹ́ ńlá, iṣẹ́ gidi tí Ọba Abdulazeez Adébáyọ̀ tó gbé ṣe. Wọ́n ní nígbà náà lọ́hùn pé ó ti ṣe àwọn iṣẹ́ oríṣiríṣi iṣẹ́ gidigidi kí àwọn ọmọ ìlú tí wọ́n wà náà kan tó wá ń sọ pé ẹ jẹ́ ká yàn gẹ́gẹ́ bí ọba wa ní ìpínlẹ̀ Enugu yìí. Nítorí ìdí èyí, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá nítorí ọ̀gbẹ́ni yìí, ìyẹn ọba yìí, gbogbo wọn ni wọ́n ti wọlé tán sí ìpínlẹ̀ Igbo tí gbogbo wọn dẹ̀ ń ṣe rere. In fact, ó ní àwọn ọ̀rọ̀ ńlá tó jáde lórí ohun ribiribi tí Ọba Abdulazeez Adébáyọ̀ tí wọ́n ti gbé ṣe ní ìpínlẹ̀ Enugu lọ́hùn. Wọ́n tẹ̀ jẹ́ ká mọ̀ pé tí ọba yìí tí ó bá ń sọ èdè Igbo ń bíbàí, ẹ máa rò pé ọmọ Igbo ni. Tó bá dẹ̀ ń pa òwe ń bíbàí pẹ̀lú Igbo, ẹ máa rò pé ọmọ Igbo ni. Pé eléyìí wá jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú àtàwọn ọmọ Igbo àtàwọn ọmọ Yorùbá wọ́n nífẹ̀ẹ́ pé arákùnrin yìí, Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú ẹ. Now, ọba yìí ń ṣe ayẹyẹ ọdún about 45 years tí wọ́n ti wà ní ìlú yẹn, tí wọ́n dẹ̀ ti gbé nǹkan gidi ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kan sáárá sí wọn ní lórí ẹ̀rọ ayélujára. Wọ́n ní pé irú nǹkan báyìí òun la fẹ́, tó jẹ́ wípé àwọn ọmọ ìlú láti ìlú míì, ìpínlẹ̀ míì, ẹ lè wá bá àwọn ọmọ ìpínlẹ̀ míì kájọ máa ṣe pọ̀ tí kò dẹ̀ ní sí láburú. Tá a bá rò dáadáa, ẹ rí i pé irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ara nǹkan tá à ń sọ rèé. Instead, àwọn kan wọ́n pera wọn ní Fúlàní tí wọ́n ní pé wọ́n fẹ́ wá gbalẹ̀ Yorùbá. Normally, ó yẹ kí everybody lè gbé anywhere. According to the constitution, o lè gbé ní ibikíbi tó wù ẹ́. Ọmọ Igbo lè sọ pé okay, mò ń lọ sí ilẹ̀ Hausa o, kí n lọ gbé ńbẹ̀, wàá dẹ̀ ralẹ̀, wàá dẹ̀ ṣe business, everybody máa wà okay. Bó ti ṣe wà láti ilẹ̀ nìyẹn. Ọmọ Fúlàní, wàá wà nílẹ̀ Yorùbá, wàá ṣe bó ṣe wù ẹ́.
kò yẹ, kò ń ṣe pé kí a ṣáà máa pààyàn nínú ìyẹn ni kò lè work. Tí kò bá di pé ọ̀rọ̀ pé àwọn ará bí wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbébọn tí wọ́n ń pa ọmọ Yorùbá, kò yé yín, wọ́n ń pa ọmọ Yorùbá tí wọ́n ní pé orí ilẹ̀ bàbá wọn làwọn wà. Kò wá yé mi, mi mọ̀ gbà tí orí ilẹ̀ Yorùbá ó wá di orí ilẹ̀ ọmọ Fúlàní tó máa wọnú igbó tí wọ́n lọ máa gé gbogbo ẹ̀gẹ́ ẹlẹ́gẹ̀ẹ́, àgbàdo alágbàdo. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Ìdí èyí ni ó fà á tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe jáde tán lórí ọ̀rọ̀ ọba Abdulazeez pé in fact pé ọba yìí ó ti ṣe gudugudu méje òun yàyà mẹ́fà, tó fi jẹ́ wípé àwọn ọmọ Ìgbò gan wọn tiẹ̀ wá mọ̀ yàtọ̀ pé ṣé Yorùbá lẹni yìí àbí Ìgbò. Kí ọmọ Yorùbá máa sọ Ìgbò even ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìgbò gan tó wà lọ́hùn. Ara nǹkan tá à ń sọ rèé. So now wọ́n ní ọba Yorùbá yìí ó ṣe ayẹyẹ ọ̀pọ̀ ọdún àti ìṣáájú rẹ̀ ní Enugu lẹ́yìn tó mú ìrẹ́pọ̀ àlàáfíà àti ìdàgbàsókè wá sí ìlú ní àwùjọ àwọn ọmọ Ìgbò àti àwùjọ gbogbo ọmọ Yorùbá. Wọ́n tún jẹ́ ká mọ̀ pé in fact àwọn ọmọ Ìgbò, àwọn ọmọ Yorùbá tó wà ní diaspora pé most of fún wọn báyìí instead tí wọ́n ti ń bọ̀ Nàìjíríà pé kí wọ́n máa lọ lé o, pé wọ́n lọ sílẹ̀ Yorùbá o, pé most of them Enugu State ni wọ́n máa ti ń pàdé. In fact most of wọn gan wọ́n ti kọ́lé síbẹ̀. Ṣé rí pé nǹkan tó yẹ kó máa lọ lù rèé. Ẹ kan sára sí ọ̀gbẹ́ni yìí, in fact ọba Abdulazeez. Wọ́n jẹ́ ká mọ̀ pé kán tó fi kán tó fi jẹ ọba, pé ó ti pẹ́ tó ti ń wu àwọn ìwà gidi láti kó àwọn èèyàn jọ, kò yé yín, láti mú àlàáfíà wá láàárín àwọn ọmọ Ìgbò àti àwọn ọmọ Yorùbá lọ́hùn. Nǹkan tá à ń sọ rèé àbí bó ṣe yẹ kó máa rí rèé. Kò ń ṣe pé káwọn kan á máa wá, kán á máa dá wàhálà lẹ̀, kán á máa wá, kán á máa sorí ìlú, kán máa sọ di nǹkan míì. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí? Ẹ rí pé eléyìí ó lágbára. Ẹ jẹ́ n gbọ́ comment yín lórí comment section lórí eléyìí. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ̀ mo ní ó dàbọ̀.